gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n Imam Ogbomoso tẹ́ ẹ jẹ́ látakò fún wọn ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn a ò ní wí nǹkan kan ṣùgbọ́n àfàìlẹ́ kò tu ọlọ́run lọ́wọ́. ohun mo jẹ́ ń sọ fún ẹ̀yin blọ́gà Ogbomoso wípé ẹ lọ jókòó ẹ lọ ronú yín àwọn kan nù yín ti rí òótọ́ nínú àwọn tó wà lọ́wọ́ òsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi méjì sí mẹ́ta ni wọ́n ti rí òótọ́ báyìí máa gbé gbogbo screenshot yẹn jáde tó sọ wípé àwọn ò ṣe blọ́gà mọ́ àwọn ò ṣe blọ́gà oníwàhálà dé àwọn ò ṣe mọ́ àwọn fẹ́ padà sí content creator wọn. bàbá wa Sikirulai Ayilara tó wọ́n wá sọ̀kọ́m tó sọ wípé Imam Agba Ile Ogbomoso ọmọ ilé Ayilara ni o kí àwọn kankan kí wọ́n má bà ilé àwọn jẹ́. ẹ wo kọ́mẹ̀ntì kan tí ẹnìkan tí ó kọ́mẹ̀ntì wọ́n ń pe orúkọ ẹnìyẹn ní Ọláoyè Muiz Fẹ́mi tí ó kọ́mẹ̀ntì sábẹ́ póòsì bàbá wa Sikirulai yìí mo ti mú póòsì yẹn àti kọ́mẹ̀ntì yẹn mo ṣe screenshot yẹn. ìjàlódé tó rìn dòwe ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní wípé nígbà tí wọ́n wá sọ wípé Imam Ogbomoso kì í ṣọmọ inú ilé wọn ṣé ìdílé yín ni ṣẹ́bí yín ni kí ló kàn tí yín pẹ̀lú ẹbí ẹlẹ́bí tí wọ́n bá wá sọ bẹ́ẹ̀ fún yín ṣé ẹ ò ní ọpọlọ ẹ ò ní làákàyè ẹ ò lóye tàbí ká sọ wípé ẹ ò gbọ́n débẹ̀ ká ẹ lè sọ fún wọn wípé ọ̀rọ̀ inú ilé yín ni o wọ́n ti fi jẹ ìmáàmù wọ́n ti fi jẹ ìmáàmù náà. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn wípé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ má bá wa subscribe sórí àwọn ìkànnì ayélujára wa gbogbo lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa jáde kí ẹ lè láǹfààní láti lè máa bára wò ó bẹ́ẹ̀ ṣe ń bára wò ó ẹ má bá a comment ẹ má like ẹ sì máa share ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ̀yin èèyàn wa káàkiri nílé lóko ṣé ẹ mọ̀ wípé èèyàn kì í máa ń gbọ́ tán kò tẹ̀sẹ̀ ẹni tí ó jẹ́ ọlọ́pọlọ ènìyàn tàbí ọlọ́gbọ́n ènìyàn tí wọ́n máa pèsè àkíyèsí nǹkan kan wípé ó kù báyìí inú nǹkan tó ń ṣe yìí mọ́lẹ̀ ìkun nǹkan tó ń ṣe yìí mọ́lẹ̀ ìkú òǹbẹ̀ tó máa sọ pé òun ò ní fẹ́ àmọ̀ràn tẹ́ ẹ bá rí i pé àwọn nǹkan tá à ń ṣe tàbí àwọn nǹkan kan tí à ń sọ ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ọmọlúwàbí ẹ pè wá sákèésí ẹ lè béèrè nọ́mbà wa ní abẹ́ comment section àfún yín tàbí kẹ́ ẹ sọ sí abẹ́ comment section a ò dàgbà ju ẹni tí wọ́n lè pè sí àkíyèsí lọ ẹ ṣeun bí ẹ ṣe ń bá wa lọ ẹ ti mọ̀ wá lánàá kó tó dé ní tí a ò bá rí tàbí tí a ò bá gbọ́ a ò ní jáde wá tá bá gbọ́ fìrìfìrì àní fìrìfìrì la gbọ́ o tá bá gbọ́ ká fìdí ẹ̀ múlẹ̀ a sọ pé a gbọ́ a fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n nǹkan kan ló jẹ́ kí n jáde wá ní èní lórí ọ̀rọ̀ ìmáàmù wa ìmáàmù Agba Ile Ogbomoso Sheikh Dr. Tolia Yunusa Ayilara II kí ọlọ́run bá jẹ́ kí ìmáàmù wa kí wọ́n lo orí ipò náà pẹ́pẹ́ àti àwọn ẹbí wọn tàbí ká sọ pé àti àwọn ẹ̀gbọ́n wọn sí àwọn ará Ògbómọ̀ṣọ́ ṣé ẹ mọ̀ pé ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àwọn ẹbí sọ wípé àwọn ò mọ Sheikh Dr. Tolia rí wípé wọn kì í ṣe ọmọlé wọn lẹ́yìn ìgbà tí bàbá wa Ajagungbadé tí wọ́n ti gbé ọ̀pá fún wọn tí bàbá ti wàjà ṣùgbọ́n tí ọba wa Gandhi kọ́lọ́njẹ́ kan pẹ́ lórí àpèrè tí wọ́n dé orí àpèrè
ni àwọn ẹbí wọn bẹ̀rẹ̀ sí ní bá wọn jagun wípé àwọn ọmọ Yunisari kì í ṣe ọmọ wọn. Ṣùgbọ́n ní àárín kan ẹ̀gbọ́n wọn kan wà tí wọ́n ń pè ní Sikirulai Ayilara, kọ́lọ́run ọba kó bá wa lọ́ra ẹ̀mí àfa wa bàbá wa náà, tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n sí Imam Agba Ile Ogbomoso. Ṣùgbọ́n tí Kábírì Sọra ti sọ wípé gbogbo àwọn ẹ̀gbọ́n Imam Ogbomoso bàbá wọn làwọn máa ń pè é. Òun mo sì sọ wípé bàbá wa Sikirulai Ayilara, bàbá wa yẹn jáde wuyà láàrin àwọn ẹbí. Wọ́n ní àwọn ò ní fọwọ́ òsì júwèlé bàbá wọn o, àwọn ò tẹ̀ ní joyè ẹni tó máa yídìí síta, tó máa tọ̀ sílé. Ìtẹ́ brainwash àwọn ti tó. Àwọn ò ta ọmọ ológo nù, àwọn ò lé ọmọ ológo dà síta, àwọn ò lè deny ọmọ ológo torí pé Ìmáàmù Àgbà Ilé Ògbómọ̀ṣọ́ ọmọ ilé wa ni. Àwọn kan ló wá bá wa tó sọ nǹkan báyìí tá a fi ń ṣe é, ká pé ìgbà yẹn ní ìgbà àìmọ̀. Ṣùgbọ́n tí bàbá wa Sikirulai Ayilara tó wọ́n wá sọ̀kọ́m tó sọ yìí pé Ìmáàmù Àgbà Ilé Ògbómọ̀ṣọ́ ọmọ ilé Ayilara ni o, kí àwọn kankan kí wọ́n má bà ilé àwọn jẹ́. Inú gbogbo àwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn gidi nílé Ògbómọ̀ṣọ́ inú wọn dùn. Ṣùgbọ́n àwọn ọlọ́tẹ̀ tí ṣùbẹ̀ṣùbẹ̀ lọ́ba níkà tó ṣíwájú wọn, nítorí pé gbogbo wa ti mọ̀ yìí pé ṣùbẹ̀rù ní genesis ọ̀rọ̀ yìí. Òun ló kọ́ gbé jáde lórí ẹ̀rọ ayélujára wípé ìmáàmù tí wọ́n yàn fáwọn ní Ògbómọ̀ṣọ́ kì í ṣọmọ inú ilé Ayilara o. Ṣùgbọ́n nǹkan tó wá jẹ́ kí n wá jáde kí tó wá padà sórí ọ̀rọ̀ yẹn ni wípé bàbá wa yìí ó post nǹkan kan sórí Facebook wọn. Òun ni ẹ̀rí tí mo fi wọ̀nyí yìí, tí wọ́n sọ wípé gbogbo ènìyàn, ẹ̀yin olólùfẹ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́, ẹ̀yin olólùfẹ́ ilé Ayilara, ẹ lọ fi ọkàn balẹ̀, ìrun Jímọ̀ àjọ máa KINI. Ṣùgbọ́n nǹkan tó wá yà mí lẹ́nu ń bẹ̀ ni pé àwọn tínú wọn dùn lábẹ́ post yẹn, ká pè wọ́n ní 20%. Àwọn tá a lè mọ̀ yí pé ọ̀tá ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ọ̀tá bàbá wa Sheikh Dr. Tọ́lé Ayilara Yunus Ayilara the second, ká pè wọ́n ní 80%. Tí àwọn yẹn wá ń kọ́mẹ́ǹtì burúkú sí abẹ́ post yẹn. Ẹ wo kọ́mẹ́ǹtì kan tí ẹnìkan tí ó kọ́mẹ́ǹtì, ó ń porúkọ ẹnìyẹn ní Ọláoyè Muiz Fẹ́mi, tí ó kọ́mẹ́ǹtì sábẹ́ post bàbá wa Sikirulai yìí. Mo ti mú post yẹn àti kọ́mẹ́ǹtì yẹn, mo ṣe screenshot yẹn. Òun ni mo fi ń wòye lójú fọ́nrán yẹn. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ kà á, kẹ́ ẹ gbọ́ nǹkan tí ẹni yẹn tó kọ síbẹ̀. Tí èèyàn bá jẹ́ ẹni tí ò fẹ́ jẹ́ kí nǹkan kó bàjẹ́, téèyàn bá jẹ́ ẹni tó fẹ́ kí nǹkan kó tò, téèyàn bá jẹ́ ẹni tó yẹ pé kò fẹ́ kí ilé ẹnìkan kó dàrú, ṣó yẹ kó kọrú eléyìí? Ṣó yẹ kéèyàn kan tẹ́lẹ̀ tá a lè sọ pé ọmọlúàbí ọ̀rẹ́ ìlú tó ń fẹ́ lọ síwájú ìlú, tí ó fẹ́ wàhálà nínú ìlú, tó lọ́ba àtìjòyè, tó yẹ kó kọrú kọ́mẹ́ǹtì yìí? Ṣùgbọ́n inú mi wá dùn, bàbá wa Sikirulai wọ́n wá fi èpè, wọ́n fi ránṣẹ́ sí Ọláoyè Muiz Fẹ́mi. O, inú mi dùn gan, èpè tí wọ́n kọ sí òun ló wà ńbẹ̀ yẹn. Nínú nǹkan tí Ọláoyè Muiz Fẹ́mi tó kọ, ẹ jẹ́ kí n sáyé ṣàlàyé nǹkan kan fún wa ńbẹ̀. Nítorí pé àwọn tó ń gbọ́rọ̀ yìí tó ní ọpọlọ wọ́n pọ̀ ju àwọn tí wọ́n ò ní ọpọlọ. Àwọn tí wọ́n ò ní ọpọlọ, àwọn lọ̀tá ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn tó lọ́pọlọ, àwọn ni ọ̀rẹ́ ìlú Ògbómọ̀ṣọ́. Ó ń kọ síbẹ̀ wípé ṣebí àwọn ìdílé wọn ló kọ síbẹ̀ náà sọ síta wípé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọ inú ilé wọn. Ká sọ wípé wọ́n sọ bẹ́ẹ̀, ìjà ló dé tó orin dòwe. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní wípé nígbà tí wọ́n wá sọ wípé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọ inú ilé wọn, ṣé ìdílé yín ni, ṣẹ́bí yín ni, kí ló kàn tí yín pẹ̀lú ẹbí ẹlẹ́bí?
tí wọ́n bá wá sọ bẹ́ẹ̀ fún yín ṣé ẹ ò ní ọpọlọ, ẹ ò ní làákàyè, ẹ ò lóye, tàbí ká sọ wípé ẹ ò gbọ́n débẹ̀ kẹ́ ẹ lè sọ fún wọn wípé ọ̀rọ̀ inú ilé yìí ni o, wọ́n ti fi jẹ ìmáàmù, wọ́n ti fi jẹ ìmáàmù náà, ẹ̀yin lẹ lọ mú wáyé pé ọmọ ilé yìí ni, nígbà tí wọ́n á fi jẹ ìmáàmù tán ẹ wá ní ọmọ inú ilé yìí kọ́ ẹ pẹ̀kẹ́ mọ́ o, kò ṣeé ṣe mọ́, ìmáàmù wa rè ní Ògbómọ̀ṣọ́. Mo máa ń sọ nǹkan kan fún gbogbo àwọn èèyàn, tẹ́nìkan bá wá bá ẹ tó bá wá sọ̀rọ̀ mi ní burúkú, máa gbáradì o, ó ń bọ̀ wá sọ̀rọ̀ ẹ ní burúkú lójú mi. Bóyá kò yé yín dáadáa, bàbá mi kan ni wọ́n máa ń pa òwe yẹn, àwọn ní tẹ́nìkan bá wá bá ẹ tó bá wá sọ̀rọ̀ mi ní burúkú lójú ẹ, ìwọ náà máa gbáradì, ó ń bọ̀ wá sọ̀rọ̀ ẹ ní burúkú lójú mi o. Mo àmúra sílẹ̀, oyè tó bá kára ìwò ó ń bọ̀ wá kára ẹ̀dẹ́ ni. Tọ́ba náà kakọ̀ sọ́mọ ọlọ́mọ mẹ́rin tó kù tọ̀dọ̀ ẹ̀ ni o. Bó ṣe sọ̀rọ̀ ẹ̀ ń burúkú fẹ́mi, ó sì bá wà sọ̀rọ̀ mi burúkú fún wọn náà o. Òun ní ọ̀rọ̀ yìí ṣùbẹ́ṣùbẹ́, òun ló lídìí ọ̀rọ̀ yìí. Ọlọ́run ti wá yọ lóhùn, Ọlọ́run ti jẹ́ ká mọ̀ wípé interest ṣùbẹ́rù lórí ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́, òun ló ṣe ń tako ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́. Àti gbọ́ síta afẹ́fẹ́ ti fẹ́ àti ń fura díẹ̀ wípé ṣùbẹ́ṣùbẹ́ kò gbé ní Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n torí pé èèyàn ẹ̀ kan wọ́n ti lọ gbéṣẹ́ fún pé àwọn fẹ́ jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nínú àwọn èèyàn tó jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ń bẹ, òun ló fi wá, òun ló fi dìídì kórìíra ìmáàmù Ògbómọ̀ṣọ́ torí pé ó fẹ́ jẹ́ kí ó bọ́ sí ọwọ́ wọn, ló fi sọ wípé ẹ má fìdílé pin o, ẹ jẹ́ ká fi kàn báyìí pin. Àwọn yẹn náà ọwọ́ anílàákàyè, Ọlọ́run ṣoògùn làákàyè, ọ̀hún sọ fún wọn pé gbogbo ibi tó ń gbọ́rọ̀ gbà kò sọ̀rọ̀ ń bẹ̀, ìwọ kọ́ ló máa làlẹ̀ wá lọ́wọ́, ẹ́jẹ̀ǹtì ló ń ṣe lẹ́kọ̀ọ́ kó o tó wá s'Ògbómọ̀ṣọ́, interest tiẹ̀ òun ló gbé ẹ wá, wọ́n ṣọ̀tọ̀pù ẹ̀ nígbà tó rí pé kò wọ́ọ̀kì mọ́, òun ló ṣe ń gbé káàkiri pé òun gbọ́ lẹ́nu ẹnìkan wípé ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ kì í ṣọmọlé Àyìlára. Ẹ wà bí léèrè pé kí ló kan tiẹ̀ ń bẹ̀, ṣé bí ẹni ìwọ náà lọ mójútó ẹbí ẹ̀, ó bá ìdílé ẹ jẹ́, ó bá ẹbí ẹ jẹ́, ṣùbẹ́ṣùbẹ́ ẹbí ẹlẹ́bí ló túká, ẹbí ẹlẹ́bí ló da yẹ̀pẹ̀ sínú gàrí wọn. Máa retí o, nírètí o, nígbàgbọ́ wípé èèyàn lè ta ọjà iyẹ̀pẹ̀ o kó má fowó ẹ̀rọ òkúta o. ó lè fún èso ẹ̀fọ́ kó sọ pé o fẹ́ lọ mú àlùbọ́sà ń bẹ o. Ohun tó o bá ṣe lẹ́nu òun ló máa rí gbà o. Má tẹ̀wá gbàgbé ṣùbẹ́ṣùbẹ́ lọ́ba níkà wípé gbogbo nǹkan tó o dálẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yìí, gbogbo nǹkan tó o dálẹ̀ ní ẹbí Àyìlára yìí kò ní tọ́ títí láéláé. Klọ́ọ̀sì yẹn ó máa wà lórí àtọmọdọ́mọ ẹ̀. Ègún ayérayé ti wà nínú ìdílé yìí torí pé ìwọ ni Genesis ìbàjẹ́ ọ̀rọ̀ yìí, ìwọ ló ń gbé ọ̀rọ̀ yìí káàkiri. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé, bí ẹ ṣe ń bá wa wo fọ́nrán yìí, ẹ jẹ́ kó tẹ gbogbo ọba, kó tẹ ìjòyè, kó tẹ wọ́n lára, kẹ́ ẹ wo gbogbo nǹkan tí ọ̀gbẹ́ni Múyìísọ́lá oyè yìí Fẹ́mi tó kọ́mẹ́ǹtì sábẹ́ post bàbá wa Síkírù Àyìlára. Tó bá jẹ́ pé ọmọ rẹ ni ṣó yẹ kó kọrú ẹ̀, tó bá jẹ́ pé èèyàn rẹ ni ṣó yẹ kó kọrú ẹ̀, tó bá jẹ́ pé ẹni tó nẹ́bí rẹ ni ṣó yẹ kó kọrú ẹ̀, tó bá jẹ́ pé ẹni tó ń fẹ́ ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ ni ṣó yẹ kó kọrú ẹ̀. Ẹ jẹ́ kó tẹ ọba wa Gáǹdì lára kán lè mọ̀ wípé gbogbo àwọn ará bíbá yìí o, torí pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò ṣetán láti gbọ́ tiwọn, láti máa kówó jẹ, láti máa ṣàpàpín lọ́sẹ̀ ń takò ìmáàmù Ògbómọ̀ṣọ́ pé kì í ṣọmọ inú ilé wọn o. Ṣé ẹ gbọ́ nǹkan tí ọ̀gá wa Àmọ̀tẹ́kùn Oòduà tó sọ kọjá nígbà tó béèrè lọ́wọ́ yín pé sàárè bàbá tó bí bàbá ìmáàmù lélẹ́yìí, ó yẹ wá sọ fún wa bóyá òun ni àbọ̀hún kọ́ ààrẹ nìkan kan tó jáde láti gbà yẹn pé rárá o, kì í ṣe bẹ́ẹ̀. Ṣé ẹ rí i pé àwọn ẹbí Àyìlára àwọn ló ń da Ògbómọ̀ṣọ́ rú?
irú sùbẹ̀sùbẹ̀ yìí ó yẹ kó lọ tì mẹ́wọ̀n ni torí pé ọ̀bàyéjẹ́ ni ìyọ̀nba tó kù ní ayé ẹ̀ yẹn ṣe ló yẹ kó lọ lò lẹ́wọ̀n. ṣé ẹ ti rí nǹkan báyìí ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko lẹ́yìn odi nílùú òyìnbó gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ wà lu òyìnbó wọn ò ní gbé òkú yín wálé o. ẹ jẹ́ kí ọba wa Gani kò mọ̀ wípé àwọn ilé Ayílára àwọn ẹ̀gbọ́n Ayílára yìí àwọn ẹ̀gbọ́n ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn ẹbí ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn mọ́gàjì ilé wọn àwọn ló ń dá wàhálà lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ o kì í ṣe ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ torí ẹni tó bí léèrè ni tí wọ́n dẹ̀ tán léèrè ni ẹni tó ní exposure ni ẹni tó lajú ni ẹni tó jáde ni ẹni tó kàwé ni ẹni tó mọ nǹkan tó ń ṣe ni ẹni tí ó wà láti wá kówó mùsùlùmí jẹ ni tó sọ pé rárá omi lè ṣàpapín ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe àtakò lórí ẹ̀. Gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ jẹ́ látakò fún wọn ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn a ò ní wí nǹkan kan ṣùgbọ́n àfàìlẹ́ kò tu Ọlọ́run lọ́wọ́. Òun mo jẹ́ ń sọ fún ẹ̀yin blọ́gà Ògbómọ̀ṣọ́ wípé ẹ lọ jókòó ẹ lọ ronú yín. Àwọn kan nù yín ti rí òótọ́ nínú àwọn tó wà lọ́wọ́ òsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi méjì sí mẹ́ta ni wọ́n ti rí òótọ́ báyìí máa gbé gbogbo screenshot yẹn jáde tó sọ wípé àwọn ò ṣe blọ́gà mọ́ àwọn ò ṣe blọ́gà oníwàhálà dé àwọn ò ṣe mọ́ àwọn fẹ́ padà sí content creator wọn. Screenshot yẹn ti wà lọ́wọ́ mi post yẹn ti wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ ti wà lọ́wọ́ mi tí ó yẹ pé kẹ́ni yẹn kọ́ lọ delete ẹ̀ ó wà lọ́wọ́ mi bí mo ti tọ́jú ẹ̀ pa máa gbé jáde kẹ́ ẹ rí kẹ́ ẹ lè mọ̀ wípé afẹ́fẹ́ ti fẹ́ àtìrí fúnra adìyẹ àṣírí ti tú pé àwọn ẹbí ìmáàmù àwọn mọ́gàjì ilé wọn ló ń dá wàhálà lẹ̀ sílẹ̀ Ògbómọ̀ṣọ́. Ìmáàmù ojúlówó ọmọ ọkọ ilé Ayílára ni o. Ẹ ṣeun bí ẹ ṣe ń wò wá ní àtàrà ojú tẹ fún wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹgbẹ́ gangan náà ni ẹ wà ní àtàrọ̀. Ẹ má bá a pín àwọn fọ́nrán yìí kẹ́sì máa tẹ̀lé wa lórí ìkànnì wa lórí Facebook, TikTok, Instagram àti YouTube kẹ́sì tán notification button sílẹ̀ ojú tẹ fún wà kò ní fọ́. Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.